Africa Content TV. Wá Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin mo kí yín pé ẹ kú ọdún ìṣàmọ́dún ní ọlá Ọlọ́run àwa tá a ṣe ti ọdún yìí láti tẹ̀lé inú mi dùn gidi gan ni ṣe jẹ́ pé àkọ́kọ́ tí lẹ́yìn ìgbà tí a ṣe ayẹyẹ ìwúyè ìgbàdé lè jẹ́ yídí àkọ́kọ́ Ọlọ́run tó fi ṣe àṣemọ́ dúpẹ́ tí wọ́n kó ọyọ́ dúpẹ́ pé ẹ̀tẹ́wọ́ gbàgbà ẹ̀jẹ̀ ìsìnkàmí náà ọ̀dúró tẹ̀yìn náà ọwọ́ ọ̀yọ́ ò ní bàjẹ́ iwájú láàmú lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín lójú gan ọ̀rọ̀ bí o ní pọ̀ lọ ṣùgbọ́n lára àwọn nǹkan tí mo fẹ́ sọ pé èmi tó jẹ́ ọdún nígbà wà ní mímọ̀ràn pé dábàá máa ṣe ọdún náà a máa ṣe gbogbo ẹ̀ ní ìrànwọ́ lọ́sẹ̀ ká rọra máa lọ mọ̀ pé Ọlọ́run bá a ṣe Ọlọ́run aláṣetán ni Ọlọ́run bá a ṣe níbi ìdíkà ìlú náà dá wa. Èyí jẹ́ ọjọ́ tí ìfẹ́ tí a tún máa fi ìfẹ́ hàn àwọn ìlú ẹgbẹ́ wa káàkiri gbogbo àgbáyé. Bàbá mọ̀ pé jáde náà lọ ẹ̀jọ̀ ọ̀gbọ́n nítorí Ọlọ́run wọ́n jà mọ̀tí abáyọ̀ káwọn ló ń mọ̀tí ní ó mọ̀ pé ìṣọ̀kan wà tó ìgbà díẹ̀ báyìí. Lẹ́yìn pé mo ṣe nìkan àti bàtẹ̀ sírí agbára tí ń tọ̀rọ̀ sí ìnà mẹ́rin ìbàtẹ̀ sírí kẹ́kọ̀ọ́ sáìsì. Sọ bẹ́ẹ̀ ni pé ó ní Ọ̀yọ́ á ní ìkànsẹ̀ ló lọ yìí gbogbo tá a bá dẹ̀ mọ̀ ṣe náà tẹ bá wò náà ẹ rí wípé ó ti ṣe díẹ̀ tí òǹgbẹ tí fìmà ti lọ wá àtúwá sọ pé orí bẹ́ẹ̀ káàtó wá lọ ìlú fún ìlú Ọ̀yọ́ ẹgbẹ́ ká ṣe sùúrù díẹ̀ mo mọ̀ pé Ọlọ́run ọba yóò yàn fún wa tí ó bọ̀ ṣe olùdarí wa yóò gbẹ́sìn ga yóò kì í ṣe pé ọ̀rọ̀ kòbákùngbé yóò mọ̀ ọ́ sọ kí ló fi dàrú ẹ̀jẹ̀ ká gbà pé ẹni dáadáa lọ́lọ́run ó yàn fún wa àwọn Yorùbá dẹ̀ ní wọ́n ní apẹ́ kótó tó ní ilé ìbàdàn. kábíyèsí o. ó ní ẹjẹ́ kò ní yín náà bì ó ní ẹjẹ́ farabalẹ̀ ó ní pa ẹrẹ tí wọ́n bá ti pa ẹrẹ ní ìsinyìí tí bàbá wa náà fi farabalẹ̀ wọ́n pa ẹrẹ tí wọ́n bá ti pa ẹrẹ wọ́n nà ọ̀dọ́ sókè tí kálukú rí aláìsàn dàbí bíbẹ̀
ọlọ́run yóò bàjẹ́ fún yín ọ̀pọ̀lọpọ̀.